Lizzy Anjorin obìnrin yìí ó ní àyà ọkùnrin lè ẹkọ lọ́rùn dá ọkùnrin ṣe obìnrin Lizzy. ẹ̀yin èèyàn wa wàhálà ńlá ló tún ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí arábìnrin tí a mọ̀ sí prophetess tí ó ti send serious warning sí ọkọ arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin. Ó fi lọ́lẹ̀ nínú fídíò rẹ̀ wípé ó ní ọkọ rẹ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ o, ìyẹn ọkọ Lizzy Anjorin Mr. Lawal ó ní kò nífẹ̀ẹ́ Lizzy Anjorin o. Ó ní bó ṣe máa kú tí ó kú gbogbo dúkìá rẹ̀ gbogbo ogún rẹ̀ ló ń fẹ́. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. bó o bá ti ẹ̀rọ gbogbo nǹkan láyé Lizzy ó yẹ kó o ro kankan kó o ro ti Florida kó má ṣe pé sẹ́ẹ̀lì ò ní gbọ́ àní mi ò ní gbà ro ti Florida. ọkọ rẹ nítorí ọkọ ẹ bóyá fẹ́ ṣe fídíò Lizzy Anjorin ìkà lọ́kọ ẹ ìkà ni tí ò bá yí ọ ìkà ni. mo rí pé ọkọ ẹ ṣe fídíò kan ó lóun ló sọ pé ẹni tó bá ti dọ́dọ̀ ẹ kò ṣe wọ́n ṣàbàṣàbà kò ń dọ́dọ̀ èèyàn kò ń tọ́yàn ṣùgbọ́n ẹni tó bá ti tọ́. mo fẹ́ kó o mọ̀ Lizzy láti ìgbà tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ tó ti fẹ́ ọkọ yìí ni wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀. ó ṣe fídíò kan jáde Lizzy wọ́n pe fídíò yẹn ní kòfó. mo mà láìkì fídíò yẹn o ẹ máa rẹ́rìn ìgbà ẹ̀gbọ́n mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ dáadáa nínú pé òun ṣeré kòfó yẹn ló yẹ kí n mọ̀ ẹ́ dáadáa kòfó tó ṣe ló yẹ kí n mọ̀ ẹ́ dáadáa tá a máa rẹ́rìn torí kòfó yẹn dùn. nígbà tó kọ̀ wá yá ló kàn di pé tí n bá ti wo TikTok nígbà mi tí n bá rí ẹ bí ìjà bí àsọ ìjà ilé tí wá ń pọ̀ ju o tí ọkọ òde dá sí pé ó tó òun mo ṣe pé ọkọ ẹ ní ìkà ni ìkà lọ́kọ ẹ ó mọ tó ń ṣe ọkọ ẹ fẹ́ ikú rẹ kò nífẹ̀ẹ́ rẹ làwọn àná nífẹ̀ẹ́ rẹ Lizzy làwọn àná nífẹ̀ẹ́ rẹ o. ṣé o mọ̀ pé bó o bá kú lé ní gbogbo nǹkan rẹ ti wà ní káwọ́ làwọn torí o bímọ fún. tó o bá kú lé ní làwọn ló máa ní gbogbo tó o ní pátápátá òun ló ṣe ń wọ̀ ẹ́ nínú pé kò lè tètè kú. irú nǹkan bẹ́ẹ̀ yẹn èpè lọ́tún èpè lósì ìwọ nìkan òun lọ kí mo gbé fún ẹ o try Lizzy o try o ń ṣobìnrin ọkùnrin ló yẹ kọ́ lọ́n dẹ ọkùnrin akíkanjú. ọkọ ẹ̀jẹ̀ ń wù ẹ́ níran láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru kí ló dé. ìkànnì máa yẹn mo ní ìkànnì làwọn àná gbogbo ẹni tẹ bá ní fídíò ìjọba mi ṣe ẹ tí Lizzy ṣe máa rí tọkọ ẹ máa ti rí. wọn á gbé afá gbé gbogbo ẹ wọn náà dẹ̀ sinmi ló ń gbádùn ló sinmi. mo fẹ́ yẹ kí nǹkan yẹ mo fẹ́ ṣàpèjúwe kan fún ẹ Lizzy tí ò yẹ ọ ni pé ilé ayé tàwa ogun ó lè jì kò sẹ́ni tó lè lè bá láyé. ilé ayé tàwa nínú ẹ̀ yìí ogun gan o kò sí bàbá ńlá ẹni tó lè lè bá kò sí bàbá ńlá ẹni tó lè rí di ẹ̀jẹ̀ ayé àfi Ọlọ́run nìkan tó dá wa ló lè rí di ẹ̀jẹ̀ ayé. Lizzy ó má yẹ káwọn babaláwo kan tàn jẹ ibi tí tèèyàn kan ti bẹ̀rẹ̀ ó máa ní tèèyàn kan parí sí má jẹ́ kí babaláwo kan tàn ọ́ jẹ o. Lizzy má má ṣẹ̀sìn dùgbẹ̀dùgbẹ̀ kan ń bọ̀ májò jálẹ̀ lórí Lizzy o. a fi hàn mí wípé ẹni tó máa ṣí ẹ̀gan kò ní bú ẹ kò ní rírí kò ní bú ẹ rí ò ní rí Facebook ò ní rí TikTok o tó máa parí iṣẹ́ rẹ̀ Lizzy lọ́kọ́ sílẹ̀ gbogbo àwọn ètò ìpàrọ̀ ọkọ̀ ìjàmbá ni ẹni tó máa parí iṣẹ́ rẹ̀ ò ní rírí ò ní gbóhùn ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́mi mọ́ sọ. ẹni tó máa parí iṣẹ́ rẹ̀ Lizzy ò ní rírí ò dẹ̀ ní gbóhùn ẹ̀rí á dẹ̀ parí iṣẹ́ rẹ̀ á dẹ̀ pa ọ́. Lizzy ẹ̀jẹ̀jẹ̀ ó ti tó torí ó ti ń bọ àwọn onímọ̀wò yìí ó ń jábọ̀ ẹni tó dẹ̀ máa ṣe wà á kọ̀ rò kó bẹ́yà sáàjì àwọn ojú abẹ ni
wàá rò pé sáàdì Ìyábọ̀ Òjó ni wàá rò pé àwọn Fọlá ni ò ní rí ẹnìyẹn rí ò ní mọ̀ ọ́ rí ẹnìyẹn ò kò sẹ́ni tó dá mọ̀ ẹ tó máa parí iṣẹ́ ayé ẹ̀ kò sẹ́ni tó dá mọ̀ bí ẹ̀mí mọ́ ṣe sọ fún mi nìyẹn ò wá lè kọ́ṣọ́ Lizzy kó tẹ alẹ́ mọ́ pé tó bá ti stop máa fi ẹ́ sílẹ̀ torí bí mo ṣe rí Lizzy mi ò mọ̀ rí o mo kàn máa rí lórí kíní ni mo rí ní ìgbésí ayé pé kò ń ṣe ẹni tó ń fi ẹ̀fọ́ ọkọ kiri kò ń ṣe mo rí ní ìrí pé kò ń ṣe tẹ́kùn aláwọ̀ àwọn ọkùnrin oríṣiríṣi kan máa gorí òun ló ṣe ṣùṣọ ọkùnrin pé ọwọ́ mi ti tẹ́lẹ̀ bá jẹ́ra dúró pẹ̀lú rẹ̀ làwọn ṣé gbogbo tí wọ́n ń ṣe yìí sì kò tí ì tó èyí tó máa fi bá Lizzy sọ̀rọ̀ pé wò máa jà ó ti tó gẹ́ fi wọ́n sílẹ̀ gbogbo díẹ̀ nìkan bó ṣe máa ń ṣe tó bá ti díẹ̀ bá ti nágídí tí ọba ti nágídí láyé yìí bó ṣe máa ń ṣèyàn nìyẹn o ìwé àwọn ẹ̀ta Jésù ni ìgbà tí Jésù dé sínú ayé mi torí èmi náà mo jẹ́ alágídí ènìyàn tẹ́ bá ti lẹ́ tó ní agídí ẹ máa ṣe wípé rọ èèyàn abẹ́kẹ́ láyé kàkílẹ̀ pa kí ilẹ̀ àkúṣà ni èèyàn máa yàn wọ́n pé ní bẹ́ẹ̀ èmi òun ló máa forí balẹ̀ fún mi bí ẹ̀mí alágídí ni èṣù dẹ ní èṣù ẹ̀mí èṣù ni ó máa ń ti alágídí pa ni láyé sẹ́ mi ò níbẹ̀ àgbà kí alágídí yẹn tún jẹ́ tó ní owó lọ́wọ́ kí alágídí yẹn jẹ́ tó ní owó lọ́wọ́ á ní láyé òun níbẹ̀ ṣùgbọ́n òkò parun ni. ìtumọ̀ tó fẹ́ tó ti jẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta tó fẹ́ kí Lizzy mọ̀ ni pé tí mo sọ lẹ́ẹ̀kan lọ mi ò mọ̀ ẹ́ rí ṣùgbọ́n gbogbo tí mo rí tó ń ṣe kò ti jẹ́ kí n máa kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn tí wọ́n rí ọrí tó ń ṣe pé tó ń ṣe gbogbo tó ń jà tó ń ṣe bá àwọn èèyàn àwọn máa kórìíra rẹ̀ lọ títí ọjọ́ kan bọ̀ má kọ̀ rò pé bí gbogbo ẹ̀ ṣe máa rí rèé ṣòro pé oyè ò lè kàndílé rẹ ni bí oyè gómìnà rò pé kò sì lè kàndílé rẹ Lizzy ṣòro pé ipò ńlá kò tí lè kàndílé rẹ ni Florida tó bí ẹ̀ ọmọ ibi tọ́lọ́ ń ṣe ìmú lọ ni ẹ má yẹ kí ọmọ gbọ́ ìròyìn búburú nígbà tó bá dàgbà tán ẹ mú ìròyìn rere lílẹ̀ ìtàn rere lílẹ̀ fáwọn ọmọ wọ́n ṣó bọ́ ẹ̀kan ní inú títọ̀ wọ́n ní ẹni wá ní ọmọ Awólọ́wọ̀ lélẹ́yìí o ọmọ Awólọ́wọ̀ lélẹ́yìí o lẹ́nu yẹn sọ ní títọ̀ ọmọ wọ́n èmi náà fi ṣe àmọ́dá ọkọ̀ mi dẹ̀ súre fún torí pé kí ló tọkọ̀ mi fi súre fún ọmọ yẹn ni pé nítorí bàbá rẹ̀ ó wà rere. Lizzy kí ló ìtàn wo ló fẹ́ kọ́ pa fún àwọn ọmọ rẹ̀ lóòótọ́ àwọn pípọ̀ yìí ṣe ọ́ yà àgbà bẹ́ẹ̀ wọ́n ṣe ọ́ fi wọ́n lẹ̀ fọlọ́run ó wá ti di pé ó ti wá fẹ́ di ọ̀tá onílé báyìí ó ti wá fẹ́ di ọ̀tá àlejò ó ti wá fẹ́ di ọ̀tá ìlú ó ti wá fẹ́ di wọ́n ti fẹ́ sọ ẹ́ di ọ̀tá ìgboro wọ́n ti wá fẹ́ sọ ẹ́ di oníyẹ̀yẹ́ fún gbogbo ènìyàn fún ọkùnrin fún obìnrin òun mo yẹ sọ pé ọkọ rẹ̀ làwọn nìyẹn ìka ni irú ìjà báyìí kọ́ ni irú kan báyìí kọ́ nìyẹn fi ìyàwó yàn sílẹ̀ pé ẹ má bá wọn fa lọ èèyàn mélòó ni Lizzy fẹ́ bá fà ẹ mọ̀ pé ọkọ wà àwọn agbọ̀rọ̀dù kọ́ wà àwọn sọ̀rọ̀ ṣẹ́gbọ́n tó ṣe tọ́pàá lórí ìtàkẹ́ àwọn agbọ̀rọ̀dù kọ́ wà wọ́n ṣé kí ni o wọ́n kì í sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ wápá ṣùgbọ́n iná ọmọ rárá ni wọ́n àǹjọ̀nú ni wọ́n Lizzy má yẹ kí babaláwo kan dì sí fún ẹ o babaláwo èèyàn ni o ìwọ náà èèyàn ni yín o atẹ́gùn fẹsẹ̀ méjèèjì o ẹ̀yin méjèèjì ń mú mi o ẹ̀yin méjèèjì ń tẹ̀lé o ẹ kọrí sáwọ sọ́mọ o má yẹ kí babaláwo kan tàn jẹ Lizzy o má yẹ kí babaláwo kan tàn pé ó yá máa jó lọ mò ń wọ ẹ̀yìn rẹ o wo àwọn alágbára bó ṣe ń ṣubú dání àìmọye alágbára tó ti ṣubú àìmọye ta ló fẹ́ mú mi tó ti dẹni ilẹ̀ àìmọye mi mo tó báyìí tó ti wà ní mọ́ṣúárì wọ́n jẹ́ kó tàn jẹ Lizzy ó ti tó bí ọkọ rẹ ò bá sọ fún ọ ọkọ rẹ ìkà tó fẹ́ pa ọ́ tó fẹ́ gbé ẹsẹ̀ nù kìnìún kó lè mú gbogbo ogún rẹ kó lè jókòó lé tí ò bá sọ fún ọ máa sọ fún ọ pé ìkà lọkọ rẹ ọkọ tó rò pé ó fẹ́ tó ń pọ́n ní ìkà ni ó yẹ kó ó ti tó gẹ́ ó ti tó ọ̀pọ̀ ẹ̀gbọ́n lè lọ sí station kó sọ wọn pé mo ti sọ fún ìyàwó mi pé kó má sọ̀rọ̀ mọ́ o mo ti sọ fún ìyàwó mi pé kó má jà mọ́ o ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tún gbé ọ̀rọ̀ yẹn dìde padà ó yá ẹ máa kó wọn ọ̀pọ̀ lè lọ station rẹ kó lọ sọ bẹ́ẹ̀ fún wọn
ti sọ fún àwọn ènìyàn pé ìyàwó mi ò jà mọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tún gbé ọ̀rọ̀ tó tún wú ọ̀rọ̀ jáde ní TikTok ní Facebook Instagram ní ẹgbẹ́ ọkọ ilé ìṣe yẹn ju pé pàtó pé kò máa jà lọ tó fẹ́ pa ọ ní kó lè kógún rẹ̀ tó fẹ́ pa ọ ní. ṣé ìgbà tí wúmà yìí ẹgbẹ́ ọ̀run kú ṣé ìgbà tí ẹgbẹ́ ọ̀run kú ṣé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló ṣe gbogbo ẹ̀ lọ báyìí torí àwọn ọmọ ti padà sọ́dọ̀ bàbá wọn. mo lè gbọ́n sọ pé ẹgbẹ́ ọ̀run sọ pé kọ́ kó kinní fún báyìí wọ́n kó àwọn kinní yẹn kan kó fọ́ owó tó wà kan kó fọ́kọ̀ òun. ó jẹ́ òyàwó ẹ̀ títí owó ìyàwó ẹ̀ títí tó fi ń diyan tọrọ lọ tí gbogbo èèyàn fi ń ṣépè fún ìyàwó rẹ̀ tó ń ṣépè ìwọ kẹ̀dẹ̀ ó yọjú síta o làwọn ò yọjú o kò yẹ pé báyìí kí ló dé Ìyábọ̀ gbogbo wọn torí ẹ̀yin obìnrin láyé tó bá ti ṣe eré mo nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo obìnrin tó bá ti ṣe eré torí kò yí sí kí obìnrin dẹ̀ sọ́gùn kó ra lé kó kọ́lé kó ra mọ́tò kó ṣe obìnrin tó bá ti gbogbo obìnrin tó bá ti ṣe eré mo ni mo láìkí wọn mo nífẹ̀ẹ́ wọn gbogbo obìnrin tó bá ti ṣe eré èmi ò ní ẹnìkan lọ́tà mi kò sẹ́ni tó jẹ́ fáǹsì mi ní gbogbo ilé fáǹsì mi torí ẹ̀ ń ṣe eré